Ẹ ǹlẹ́ ń bẹ̀ ń gbogbo ọmọ káàárọ̀ oòjíire nílé lóko lẹ́yìn odi níbikíbi tẹ́ ẹ bá ti ń wò wá. Èmi Adéronkẹ́ ọmọọba náà ní lórí ìkànnì Òye Yorùbá. Lónìí ohun tí a ó máa gbéyẹ̀wò ni ìtàndòwe. Ẹ mọ̀ pa ti ṣe lára àwọn ìtàndòwe sẹ́yìn. Ìtàndòwe náà là á máa sọ báyìí. Ẹ jẹ́ kí n mú yín wọnú ìtàn náà lọ. Ká wá ṣẹ̀ṣẹ̀ wá yọ kòmóòkun òwe náà jáde. Ní ìgbà kan nígbà wáṣẹ̀ láyé àtijọ́ lọ́jọ́ tó ti pẹ́ gidi gan. Ìpàdé kékeré kan wà lọ́jọ́ náà. Àwọn tó sì wà nínú ìpàdé náà jẹ́ àwọn òrìṣà ilẹ̀ Yorùbá bí Ògún, bí Ṣàngó, bí Ọbàtálá, bí Ifá, gbogbo wọn báwọn. Àwọn òòṣà ńláńlá bí Èṣù, àwọn òòṣà tó fìdí múlẹ̀ gangan nílẹ̀ Yorùbá, pẹ̀lú àwọn aráàlú kọ̀ọ̀kan díẹ̀ tí wọ́n jẹ́ ògúnnágbòǹgbò tí dátọ́ lẹ́nu ìgbín, àwọn tí àwọn ènìyàn mọ̀ dáadáa. Àwọn ni wọ́n jọ ń ṣèpàdé lọ́jọ́ náà. Ká tó wí ká tó fọ̀, àríyànjiyàn kan dé. Àríyànjiyàn yìí láàárín ìṣẹ́jú díẹ̀ ó ti ń di gbọ́nmi sí omi òtó láàárín àwọn òòṣà wọ̀nyí. Wọ́n ti bẹ̀rẹ̀ sí ní tahùn síra wọn. Ó ti ń di pé kán máa nàka síra wọn lójú. Ó ti ń di wàhálà, wọ́n ti ń pariwo mọ́ra, wọ́n ti dìde dúró, wọ́n ti fẹ́ máa bára wọn jà. Nínú ìpàdé yìí obìnrin ẹyọ kan péré ló wà ńbẹ̀. Obìnrin tó sì wà ńbẹ̀ lọ́jọ́ náà orúkọ rẹ̀ á máa jẹ́ Obì. Nígbà tó wá rí i pé gbogbo wàhálà yìí làásìgbò yìí ti fẹ́ pọ̀, ẹjọ́ ẹ̀ ti fẹ́ pọ̀ jù, ló bá dìde torí tẹ́lẹ̀ ṣe ló jókòó jẹ́ tí ò sọ nǹkan kan. Ó ṣà ń wòye, ó ń gbọ́ ti tọ̀tún, ó ń gbọ́ ti tòsì, ó ń gbọ́ tọwọ́ sá, ó ń gbọ́ towóre, ó ṣà ń gbọ́ tó ní kálukú wọn ń sọ. Gbogbo rẹ̀ ló sì ṣẹlẹ̀ lójú rẹ̀. Kò pẹ́ kò jìnnà ló bá dìde, ló bá dáwọ́ dúró pé kí wọ́n jọ̀wọ́ kán pariwo, kán dákun, kán má pariwo mọ́, kí wọ́n gbọ́ ohun tóun fẹ́ sọ. Gbogbo wọn bá kọjú sí i. Ẹ sì mọ̀ pójú gbogbo wọn ó le lásìkò náà. Gbogbo wọn bá yíjú padà sí pé kí ló dé, kí ló fẹ́ wí. Ní ìgbà tóbi ó tẹnu kó tó sọ̀rọ̀, ní bá mú àwọn òòṣà ní kọ̀ọ̀kan. Ìwọ Ṣàngó, báyìí ló ṣe yẹ kó o ṣe, báyìí ló ṣe. Bó ṣe ń fún wọn láre wọn, ló ń fún wọn lẹ́bi wọn, ló ń mú wọn ní kọ̀ọ̀kan, tó ń fún wọn ní ẹ̀bi àtàrí tiwọn nípa pé ó fẹ́ ṣe pé kí ọ̀rọ̀ náà ó lè tán. Ṣùgbọ́n àwọn òòṣà yìí inú ń bí wọn lọ́wọ́. Bó ṣe fún gbogbo wọn tán ní kọ̀ọ̀kan báyìí, wọ́n yíjú padà sí ni. Ìyí tí ó gbá létí ń gbá, ìyí tí ó lẹ́ǹkó ń lẹ́, bí gbogbo wọn ṣe dàbò rè láàárín ilẹ̀ ń bẹ̀ wọn. Obì má ti kú mọ́ gbogbo wọn lọ́wọ́. Ó má dákẹ́ mọ́ wọn lọ́wọ́ láàárín ìpàdé náà ni wàhálà bá dé. Lára gbogbo àwọn òòṣà ló bá balẹ̀ wọ̀. Ó wá dùn wọ́n pé àwọn ò mọ̀ fẹ́ pa. Àwọn má kàn yára ló má kàn àwọn má kàn fẹ́ bá wípé kó gbẹ́nu rẹ̀ sọ̀hún sí tí ò kàn mà ní. Bára gbogbo wọn ṣe lọ lẹ̀ rèé. Ẹ̀rí ọkàn wá bẹ̀rẹ̀ sí dà wọ́n láàmú oúnjẹ wọn. Ní kò pẹ́ lẹ́yìn àárín ìṣẹ́jú bíi mélòó kan sí wákàtí bíi mélòó kan, wọ́n mà sin Obì. Wọ́n sin sí tòsí kan nílẹ̀ ń bẹ̀. Ṣùgbọ́n títí ẹ̀rí ọkàn yóò jẹ́ kí gbogbo àwọn òrìṣà yìí ó gbádùn. Wọn a máa sábà lọ síbi tí wọ́n sin Obì sí, bí kí wọ́n tọrọ ìdáríjì, bí kí wọ́n ká dárò, bí kí wọ́n kẹ́dùn. Wọn a máa lọ. Kò pẹ́ ni wọ́n rí pé igi kan ló bá wù jáde lọ́gọ̀ọ̀gàn bí tí wọ́n gbin Obì sí o. Láàárín ọdún bíi 3-4 nígi yìí ti tóbi díẹ̀ ló sì bẹ̀rẹ̀ sí so èso. Wọ́n bá lọ ọ̀dí rẹ̀ náà bá rí pé èso kan màrè. Ògún ńlá káyé ló kọ́kọ́ dáhùn pé èso yìí o, torí pé bọ́kàn òun ṣe gbọ́ pé lọ́nà tí Obì gbà kú, ẹ jẹ́ kíka kúkú mọ̀ pé ní Obì náà bá sọ igi náà ní Obì. Lògún bá ní tòun o, ẹni tó bá fẹ́ mọ òótọ́ nípa òun àbí òótọ́ nípa nǹkan kan, èso yìí tí ń jẹ́ Obì yìí ni wọ́n mọ̀ lò láti fi mọ̀ ní ọ̀dọ̀ tòun. Tàbá rántí pé àwọn Yorùbá náà wọ́n lọ́wọ́ bọ̀, wọ́n pa òwe kan wípé ẹni mojú Ògún nípa bìnírè kówe ọ̀hún jẹ́ ti gbogbo ẹ̀yin àgbà tẹ̀ ń bẹ nílé o. Abala ibi tí òwe ìyún gbà jáde nù. Gbogbo àwọn òòṣà tó kù náà ni wọ́n sì jẹ́jẹ́ pé béèyàn ò bá wá bá wọn, béèyàn ò bá mọ̀ nípa àwọn, béèyàn ò bá mọ̀ nípa nǹkan kan táwọn fẹ́ sọ fún, yóò ní láti mú èso Obì dání. Òun ló ṣe jẹ́ pé lónìí bí wọ́n bá bọ́ òòṣà kan àbí ṣe nǹkan kan, wọ́n pa bì.
wọn ó lo obì. Ṣùgbọ́n òwe tó wá jáde nínú ìtàn yìí gan-an tí ìtàn yìí ṣe dòwe ni pé ẹjọ́ ẹlẹ́jọ́ ń lóbì kú sí o. Òwe tó jáde ń bẹ̀ ni pé ẹjọ́ ẹlẹ́jọ́ lóbì kú sí. Ṣáà rí wípé ọ̀rọ̀ tí ò kan bì lọ́wọ́ tí ò kan lẹ́sẹ̀, ẹjọ́ tó kàn fẹ́ bá wọn dá pé báyìí ló ṣe yẹ kẹ́ ẹ ṣe, báyìí kọ́ lẹ ṣe ṣe, ìwọ ló lẹ̀bi ìwọ ló láre, oná mà ló pa sílé lórí. Ṣé wá rí pé nínú gbogbo nǹkan ká máa ṣe pẹ̀lẹ́ o. Ohun tí ò bá yẹ ká dá sí, ẹ dákun ẹ má dá sí o. Gbogbo aṣọ kọ́ là sá lóòrùn, ẹ jẹ́ ká máa fòye gbé. Lọ́pọ̀ ìgbà gbogbo wa lọ́lọ́run kúkú ń bá sọ̀rọ̀. Tí a bá fẹ́ dá sí nǹkan, a bá fẹ́ ṣe nǹkan kan tá a mọ̀ pé kì í ṣe tara wa gan, ó kan tẹlòmíì, ẹ jẹ́ ká kọ́kọ́ wo ohun tọ́kàn wa ń sọ fún wa o. Torí Ọlọ́run ó ta wá lólobó bóyá ká dá sí àbí ká má dá sí. Bí wọ́n bá ìwọ̀nba ìwọ̀ntúnwọ̀nsí gan lèèyàn dá sí nǹkan ọmọ, bó bá fẹ́ dá sí nǹkan, má dá sí kán wá dìlé ọ lórí. Má dá sí tán kán wá sọ ọ́ dà gbọ̀rọ̀dùn kan mọ̀ kí wàhálà wá bá ọ. Jẹ́jẹ́ láyé gbà o. Ohun tí ò bá kàn ní lọ́wọ́ tí ò kan ní lẹ́sẹ̀, ẹ dákun ẹ má jẹ́ á máa fi gbogbo ìgbà dá sí o. Tó àmọ̀ràn tèmi Adéronkẹ́ màrè o. Òwe wájọ́ ọlọ́jọ́ lóbì kú sí. Òwe ìmọ̀ràn ni o. Òwe ìgbaniníyànjú sì ní pẹ̀lú. Nítorí náà wọ́n bá gbọ́ tí wọ́n ní ẹjọ́ ẹlẹ́jọ́ lóbì kú sí, ẹ ti mọ̀ pé obì ló máa fẹ́ lájà ńjọ́ kìíní àná. Òun ló máa ń dá igbá tó ń dá àwo tó máa kú síbẹ̀. Yóò mọ̀ jẹ́ kẹ́ inú rántí pé jẹ́ ẹ rọra ṣe. Tó kàjẹ́ bó ti jẹ́ ẹ̀yin èèyàn wa, kò ní jù báyìí lọ lórí òye Yorùbá lónìí lábala ìtàndòwe. Màá máa wí pé ire báyìí lójú owó rí, ire lójú gbogbo owó máa rí lóòrèkóòrè nígbàkúgbà, ayọ̀ ní tiwa. Tó bẹ́ẹ̀ bá wá rí pé fọ́nrán yìí dùn mọ́ yín nú, ẹ̀rẹ́ kọ̀ọ̀kan àbí méjì kọ́ nínú ohun tí Adéronkẹ́ sọ fún yín lónìí, ẹ darapọ̀ mọ́ wa lórí ìkànnì ayélujára ti YouTube. Òye Yorùbá náà la kú ń jẹ́ ń bẹ̀. Bẹ́ẹ̀ la wà lórí Facebook, bẹ́ẹ̀ la wà lórí Instagram, a sì wà lórí TikTok. Ẹ darapọ̀ mọ́ wa, ẹ jẹ́ ká jọ gbé àṣà, èdè àti ìṣe Yorùbá lárugẹ. Ó dìgbà kan náà, ó dàbọ̀.